dákun máa gbẹ̀sẹ̀ lọ́kọ̀ọ̀kẹ́ nílò níjẹ́ ní abẹ lọ́wọ́ ẹ̀ o. mo ní àwọn ẹlẹ́ṣọ́dún ayọ̀ ara rẹ̀ ló fi ṣe o. àìsàn ò ní dé ọmọ yàrá. àìsàn ò ní dé ọmọ yàrá o. àwọn ẹlẹ́ṣọ́dún ayọ̀ ara rẹ̀ ló fi ṣe. Rashida ṣọdún ayọ̀ ara rẹ̀ ló fi ṣe. Rashida àwẹ̀lé ìyá Ìsàlà ọ̀nà ni mò ń kí lọ́wọ́lọ́wọ́. ìyá Ibrahim Àkànbí ìyá Ìṣàtù Àdùnnídẹ́kun máa dá ní gọ́dọ̀gọ́dọ̀. Ayabalùwẹ̀ náà ni mo ń kí lọ́wọ́lọ́wọ́. mo kí ọkú ọdún òkú àṣeyẹ àṣẹ ìsámọ́dún ọdún ayọ̀ ọdún ìdùnnú ọdún rẹ̀ ló máa bá wọn ṣe lágbọ́rọ̀ lọ́rùn ọba orógbó lómi ọgbó òbí lómi ọbí kú dànù níwọ̀n ìyá ọdún ká má ṣe fi ọ̀ṣà wa ti tẹ̀bí tààrà. owó ọba lọ́nyà ní ilé àwẹ̀lé ó wá dínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ. ǹlẹ́ ọmọ ọba lóyún ojúlẹ́gẹ́ ẹ̀yin lọ́mọ sọgbọ́dì ilé ọmọ sọgbẹ́dì ìgboro àṣàgàndínlẹ̀ ọjà ọmọ àṣàgbàládì mẹ́rìndínlógún ẹ̀yin lọ́mọ lọ́sàn lọ́gbà ọmọ àfigi gbogbo sowó ojúlówó ọmọ ológun ni ó gbọ́sàn lórí ọmọ kókó dùnkú ṣe ewé gẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ oògùn a máa rú mọ́ gàlégàlé ẹ̀yin lọ́mọ bó olóògùn bó olékè bó olóògùn bó olékè kò ní jẹ torí pé wé bàbá jẹ́ ojú orí náà nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gọ́gọ́ ni ǹlẹ́ àwẹ̀lẹ́ ọ̀rí nínú ilé àwọn bàbá rẹ̀ ẹ̀yin lọ́mọ olóko yọ ọmọ arọ́gbọ́tọ̀lá ọmọ ẹlẹ́mọ̀ sọ ṣáájú ọ̀wàrọ̀ gan ọmọ wá ṣe lẹ́bọ ìlú rẹ̀ àtàwọn ẹ̀dẹ̀ ẹ̀yin lọ́mọ tewétewé là á jẹ́ ẹ̀kọ́ ògèrèdò là á jàkàrà ọ̀rọ̀ gúnpẹ̀ lẹ́ǹkẹ́ jẹ́ gbogbo wa níjẹ́ lórí ta ni ò mọ̀ pé lórí là á jà gan ẹ̀yin lọ́mọ eléwé mẹ́ta já ṣeré òjé ní ògbé ní bó òjèjì ògbèjì bó o bá jẹ́ dòdògbà ìjẹ̀ṣà ó gbẹgbà léegun lọ́wọ́ nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gọ́gọ́ ni ẹ̀yin lọ́mọ erin kọ́lé ó kọ́lé ẹ̀ sí gbọ̀rọ̀gùn ẹ̀fọ́ kọ́lé ó kọjú ẹ̀ sí gbèrè ọ̀dàn àrígbá náà rọ̀gùn kọ́lé ó kọjú ẹ̀ sọ́jà ọba ǹlẹ́ ọmọ ojúlẹ̀gẹ́ ọmọ ojúlẹ̀gẹ́ ọmọ sọgbọ́dìlé ọmọ sọgbẹ́dì ìgboro ọmọ sàtọ̀dìlé ọjà ọmọ sàgbàládì mẹ́rìndínlógún nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gọ́gọ́ ni ó ti wá ṣọdún èyí náà kórí dákunjẹ́ ò lè ṣe tẹ̀mí sí i kò sí bọ́ ṣe wá lè pẹ́lẹ́ ayé ìwọ ní fojú sunkún ọmọ ọ̀ọ́ni mọ̀ sáré ọmọ lágbọ́rọ̀ lọ́rùn ọba Àdùnnílé mi jẹ́ ọmọ olówó fújà ọmọ akitì olú ọmọ kìtìkìtì àbájá.